قصره فألهاء أن القبر آخر مثواه ولو أنه يدري يجدد قبره بفعل جميل كما يتوفاه àmbẹ̀ni ولكن الدنيا تخادع نفسه بزخرفها والخلد قد يتمناه àmbẹ̀ni ọ̀dọ̀ àfáwà فأقواه عن أهدافه حب كثرته àfáàjẹ́ tó máa bí. أصاب كفاني بعدنا بدنيا ilé kéwú láwa yìí bá a sì ti pọ̀ yìí ẹ̀rù ọ̀rọ̀ ti ń bà mí nísìnyí. فلاه عن أهدافه حب كثرته ó rí pé gbogbo àwọn tí ń bá àwọn ọmọ ọ̀rọ̀ sọ ó rí pé wọ́n ti ń yẹ̀yẹ́ láyé lónìí. ẹnu mi gbà yìí mo lè sọ yìí mo lè wú yìí. kọ́dà atẹ́gùn mi ti fẹ́ lọ. a rí mi nù atẹ́gùn tó ti fẹ́ lọ láàrin yìí nísìnyí. ọ̀rọ̀ àfàwà sahibul bayan. أدام الله حياته ọ̀rọ̀ lágbára pọ̀. a ti lo ayé kọ́nà lò débẹ̀ o a ti lo Ìlọrin débi pé wọ́n bá pè yẹn bí òkú tó fẹ́ gbádùn sẹ̀mí ayé ẹ̀ láyé kọ́nà sọ̀rọ̀ òkú sọmá ìbàdàn. أكرمكم الله ní ẹ bá pè ọ́ ní ọmọ sọ̀rọ̀ ọmọ ó kún àlùkùránì ọ̀rọ̀ ọmọ bọ́ bá tiẹ̀ ti kọ́wọ́ bọ súrátù Máríyámù ọmọ sọ̀rọ̀ ọmọ lónìí àbọ̀tẹ̀ wa náà ọmọ Sàkáríyà ọmọ sọ̀rọ̀ ọmọ lọ lóyún bá ti sọ gbowó àdúrà tọ́lọ́ bá kọ́ ọmọ sọmọ ìkẹlẹ̀ àmọ́ bọ́rọ̀ bá ti di pé ní 1970 kìíní kan ilé náà ní máa ń bẹ lọ́kànkán nì nítọ́lọ́mbá ní ọkàn bẹ́ẹ̀ òun lọ wà àwọn tẹnu wọn gbà wọn ti tán lẹ̀ abẹ́sọ̀ ìgbà yẹn àwọn tẹnu wọn gbà wọn ti tán ebi gbà pupa gbogbo wọn tán ló tó kàrà wọ̀nyí ọ̀yá èmi pẹ̀lú yìí gbogbo àwọn àfáà wa tẹ rí wọn ni wọn musa bá wa fàrjánà sọ̀rọ̀ wọn lẹ́sìn. آمين wọ́n jìyà wọ́n ṣe wàhálà wọ́n dààmú fún o tó rí mọ́tò gùn. ọ̀dà ó wà sí àgbáyé ebá àánú wọn ṣe alájí àgbà ni wọ́n fi ra kẹ̀kẹ́ kan fún un. àánú wà sí àgbáyé sí bàbá ni bá a ní ọmọ lu ògèrè ọ̀nlọ náà nù bá a ní ọmọ lu wàlúwà ọ̀nlọ náà nù ni mú lẹ́tà yìí lọ fáwọn àṣà ìsìlámù kìíní ńlọ náà nù ni ẹ̀yàn àṣà ìsìlámù ẹ̀jẹ̀ ara kẹ̀kẹ́ kan fún ọmọ àgùn ẹ̀wọ̀n nǹkan. Kẹ̀kẹ́ tó wà sí àgbáyé. Gbogbo wọn, wọ́n ṣe wàhálà ni. Wọn ò búra wọn. Wọn ò gánra wọn. Èé wá sí tọrọ wá dójú ẹ̀ láyé lónìí. Ẹlòmíì èébú ló fi hàn sáyé. Wọ́n dà òjò aláàfáà ìlú èébú ló fi hàn. Gbogbo ń tá àgbọ́ rí àti ráàfà nínú wa yìí náà ní parálàjì àgbà ọ̀mọ́kéwù nínú wa yìí náà ní sẹ́yìn olúwa rẹ̀ wá nímọ̀ yìí tí ó sọ. Àwọn àfà nínú wa yìí náà ní lẹ́lọ́ gbégbérí ọdẹ
ẹgbẹ́ sí babalájí igi lọ́rùn gbérí ọdẹ ẹgbẹ́ sí àlífà tiwa náà àlàbíyà ẹgbẹ́ sí lọ́rùn ẹ wá ń pẹ́ sùn re ọ̀dà kàába ẹ kúrè dèrè dé ẹ kúrè dèrè dé ẹ lè ṣe yín kó lọ fún mi. irú kúlẹ̀ àwọn àwọn yín kúlẹ̀ àwọn àtọ́sí yín ni kò lè tọ́sí yín báwọn gbogbo ẹ̀yin tẹ́ ń bá ti ń da àwùjọ àwọn àfáàrú pẹ̀lú ọ̀rọ̀ burúkú pẹ̀lú kí wọ́n lè mọ̀ pé mi mọ̀ sọ kí wọ́n lè mọ̀ pé mi mọ̀ láyà kí wọ́n lè mọ̀ pé mi mọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ bá wọn ti dá ní gbogbo wọn lẹ́ sàǹkú àwọn tẹ̀ ẹ̀ tó ìkànnà wọn báwọn tó bí yín ò tó ìkànnà wọn ẹ̀ sì fi gbogbo wọn ta yín báyìí ní ẹ̀ sì fi gbogbo ẹ̀ ta káìtì omi tún bẹ láàrin wa bóun bá wí tán bàbá ti gbọ́ pé ẹ̀wọ̀n mà ní ọ̀dà ìgbé tí kí ọ̀tún lọ́yẹ̀ fún ọwọ́ ẹ̀wọ̀n yóò kí ọkọ̀ mọ́lẹ̀ mú lọ ló ń tọ̀ wọn ó lè máa lọ ọ̀dọ̀ balẹ̀ yóò sì máa yí lẹ̀ ẹ máa pé wọn dákun wọn fi rí jì wọn ẹ dákun ẹ fi rí jì mí ó ṣe sọ tó máa lọ yí lẹ̀ ẹ̀ ló bá sọ ṣé nítorí dáhùn èèyàn bá rí ọ náà ni nípa mo fẹ́ wọlé mọ́ ẹ̀rù ọ̀rọ̀ sì máa ń bà mí. Àwa náà sì sọ̀rọ̀ díẹ̀ láyé bá. La ilaha illallah. Gbẹ̀yìn agbẹ̀rẹ̀gbẹ̀ tí ẹ dúkù ẹ̀rù ọ̀rọ̀ sì ń bá yìí. Ẹ̀yin tẹ́ ẹ máa dákẹ́ tẹ́ ẹ kí ń káwọ́ tó kún ọ tó fẹ́ àwọn àyà wa lẹ́jọ́gbó yìí. Ebe ẹni bẹ́ẹ̀ tí dákẹ́ ẹ máa wo gbogbo wa báyìí. Ẹni bá sọ̀rọ̀ tí bá ń wó àwọn bàbá wọn máa wó yẹn báyìí. Wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ. Àsáwọn àfa etí wọn fi dákẹ́ tó òfin dá sí wa tí wọ́n fi wò kálukú náà wáyé ẹni ó lè pè wá ń bẹ́ lọ́rin tó kẹ́ pé gbogbo àwọn ọmọ wà sílẹ̀ wa ẹ bá ti pè ọ́n bí wá sí sílé ọ̀rọ̀ lé ní ọsọ sọ máìkì lẹ̀ ẹ bá pè ọ́n bí wá sí igi sọ̀rọ̀ igi ju máìkì lẹ̀ ẹ bá pè ọ́n bí ìdúpẹ́ sọ̀rọ̀ ọpẹ́ ju máìkì lẹ̀ mọ́lídì sọ̀rọ̀ ànábì sọ máìkì lẹ̀ wọ́n lè pè wá àmọ́ wọn fẹ́ pè wá. Bàbá mi ní wà ní sàtàtú fàfikirun fi màádì. Wà ní sàtàtú fàfikirun fi màádì. Àbáwá gbà sọ ẹ̀bùn bàyà. Wà ní sàtàtú. Àwọn àfáàtẹ̀ rírì tí wọ́n ṣẹ́kù fún aláyé lónìí. Wà ní sàtàtú. Fọ́fá dákẹ́ tí wọ́n ti dákẹ́ tí wọ́n mú gbogbo àrùn ní tẹ́lẹ̀ gbé àfàtọ̀ mú kọ̀ bọ́lábáwá kí ẹ̀ fáwọn adájọ́ kọ̀ bọ́lábáwá. Ìjọba wa lọ kẹ́rù sẹ́lẹ̀ oko bàbá yìí ni wọ́n sọ sí. وإن سكتوا ففكروا في معادي وإن نطقوا فقولهم سديد. Ilé yẹn bẹ́ẹ̀ wọ̀ rọ́bà ni. Wọ́n sọ̀kẹ̀ tún wọ́n bá dákẹ́ wọ́n ti dákẹ́ ni. ففكروا ففكروا في معادي. وإن سكتوا ففكروا في معادي. Wọ́n bá gbé àwọn àfa òkè àpòmú jẹ kan. Bẹ́ẹ̀ bá ń gbé àgbájì, wọn ò lùlú bẹ́ẹ̀ lè lò ní àfibàndúrí. Àwọn àfáànù. Ìkejì òkè àpòmú ni kò sójúlé náà àfa ni àfa lókè àpòmú. Bàbá wa Genesis lè Bàtúrè ọ̀rẹ́ bàbá mi nù. Bàbá Bàtúrè bá wá ní sọ́dọ̀ bàbá mi Musa tí bàbá mi bá darí Cameroon ti ń dé wọ́n tilẹ̀. Ẹ̀rín lè máa gbọ́. Bàbá wa lè kọ̀rọ̀ ọlọ́run bá wa kí wọn bàbá wa Kudus. Amina. Òun ni tí bá wà lọ́dọ̀ wọn ti bá ní ó kọ́ mi Buhari Musa Al-Kudus wọ́n ní yọ Kudus kó. Àwọn làbúrò ẹ̀gbọ́n wọn lọ́rẹ́ bàbá tèmi. Ilé wa ni gbogbo iná bá lọ Cameroon ti ń jẹ́ lulẹ̀ ilé bàbá mi ni wọ́n ń gbé ní Cameroon. Bàbá wa Kudus wa ní bí wọn bá rí bàbá ẹ̀gbọ́n wọn tí wọn bá rí wọn kò ní sí lọ́ọ̀bì kan wọn ní bí ìyá bá wọ ọmọ tí wọn kò ní lọ́ọ̀bì kan ọ̀dọ́ adé lọ́dún ní ọ̀wà lájí kò bí
aláì lọ́gbẹ̀ wa wọ́n ní àwọn máa fi rí lọ ọ̀dọ̀ wọn mọ́tò dókítà sí lábára èèyàn ṣẹ́ téèyàn bá ń fi rí lọ wọ́n ní máa ń yá ju kéèyàn lọ́dọ̀ fún mi. وإن سكتوا ففكروا في معادن Kudus wọ́n ní iye ọlọ́run mọ́sá kẹ́ bàbá náà. آمين. Ìwádìí wọ́n ní náà sórí kí wọ́n rán èèyàn ṣẹ́ kọ́ máa lọ pẹ̀lú náà pé ekele wa ní kí n wí fún wọn. Wọ́n ní yóò pẹ́ díẹ̀. Wọ́n lá máa ń ẹran kí n rè ọmọ àdúgbò mọ́ sọ́ọ̀sì tí wọ́n lóye wẹ̀ ní sàkóso. Wọ́n ní sinmi ló lè dé. وإن سكتوا ففكروا في معادن Wọ́n lọ àwọn arọ́rọ̀ àwọn bàbá wọn. Ìyá ní kí ẹ máa bá mi bọ̀. Kí n máa bọ̀ bọ̀ gbọ́ngbọ́n tó dà mí. Àwọn àgbàlagbà dáadáa yìí lọ́nà ìbáwí ń bẹ gbogbo ẹ̀ ń bẹ kò sí mọ́. Torí ajẹ́lì máa ń mú èmi lọ́kàn ìwọ ọkọ. Èyí tí ń kí ọlọ́lọ́mọ tí wọ́n sàṣì ẹsẹ̀ sì wá sún kíkà ilé yìí. Èyí tó fún wa sàṣìyàn tó ní kẹ́sì tó sókè nígbà wo ló tún sùn níjọ́ kẹta tí ìlú tún mọ́ ọwọ́ kan tún kójú lọ. Kí ni ẹ wà á para yín tẹ́lẹ̀ ní ìlú mọ́? وإن سكتوا ففكروا في معادن Àwọn àgbàlagbà ní ìdákẹ́ wọn ti mọ owó wa lọ pé ẹ máa bá àtó ká máa wò yìí. Àbáwá ní wà ní sẹ́kẹ̀tù fàfikìrù fi máa dé. Wà ní lẹ́tẹ̀kù fàkà olówó sẹ́lídùn. Ẹ wà wà fà. وإن سكتوا Gbogbo wa ara bá a ti ń ba gbogbo ẹ̀ jẹ́ tá à ń da gbogbo ẹ̀ wí. Tá à ń yàkàyàkà àwọn àtàlà àwọn ti jẹ̀ta. ففكروا في معادن Wọ́n ò dákẹ́ lásán. Fàfikìrù fi máa dé. Àlìkìyàmọ̀ ni wọ́n rò. لا إله إلا الله Wọ́n rú àlìkìyàmọ̀ ni pé bá ní nǹkan sàwọn ọmọ ìpín ó sì ṣe wọn. Àwọn kò dá wà síwájú Ọlọ́run. Àlìkìyàmọ̀ ni wọ́n rò fa. Àmọ́ ṣètò wọn àti lè má ṣètò wọn. Bẹ́ẹ̀ni yóò bá wí lẹ́yìn àfáà tó ń kọ̀sá àfáà mọ́ ẹgbọ́rọ̀ burúkú. Lẹ́yìn àfáà tó ń kọ̀sá àfáà mọ́ ọ̀rọ̀. Ẹ bá wà kí wọ́n sọ àfáà rẹ lóko. لا إله إلا Báwọn náà dùn sí wọn. Wọ́n ṣe súnà àfáà rẹ tí wọ́n sọ lọ́wọ́ pé ó kọ rẹ̀ ọ́ máa jẹ́ lágbájá. Ẹlòmíì ò tún máa ń dá àkúgbé sórí nẹ́ẹ̀tì. Ìwọ náà wò ó, àfáà mi ní bọ̀ yẹn o. Ó lẹ́yìn àfáà kọ̀ sá àfáà mọ́ ẹ̀wọ̀ láì gbádùn ẹ̀dá. Babalágége rahimahullah. رحمه الله Bàbá wa Lájí Àgbà رحمه rahimahullah. الله Babalágbàjì رحمه الله Àgbárí Gìdómà. رحمه الله Wàlí Ọlọ́run kan tún nù. Báwọn bá ń ṣàdúrà fún yàn ló yẹ ajílẹ̀. Bàbá àgbàdo ló mọ̀ dàgbà yìí. Wọ́n ti jù báyìí. Kí wọ́n èké gbogbo tó ń gbé náà ló jù báyìí. Wọn ò sì fẹ́ra wọn ní nǹkan. Bí wọ́n bá sì lọ bí àdúrà ládùúgbò wọn. Tèmi náà bá tẹ̀lé àfáà mi lẹ́yìn wọ́n sẹ́gbà yìí. Ẹ bá jòkó bẹ́ẹ̀. Ẹ bá ti fún bàbá ń tìrà báyìí. Tí bàbá bá gbà náà bá ti ké tán. Wọ́n gbé fẹ́ nìkan. Ẹ bá ti tún ọkọ̀ bàtà wọn. Wọ́n lọ nù. Àwa tò ní àádọ́dún ní 50,000 owó ni. Ẹ bá ti àádọ́ ìdáhùn olùkọ́. وإن سكتوا ففكروا في معادن وإن نطقوا فقولهم سديد Báwa lọ alọ́bẹ̀ ìjọ kan, wọ́n ní iye ọlọ́run ni. Wọ́n wà sí àgbáyé ìjọwọ́ méjèèjì délé báyìí tí ó kúnlé níwájú wọn báyìí ni. Àmọ́ gbogbo àwọn bá ń lọ láyé, èmi ni wọ́n ń tẹ̀lé wọn. Wọ́n wá ní, nígbà wọn kí ogun tó ké táwọn ní, Abdulrahim, Ayatul Kursi, èmi sì tẹ̀lé wọn. Wọ́n wà sí àgbáyé yìí sì sáré kéwù. Tẹ̀lé wọ́n wà sí àgbáyé báyìí kúlù wọn nìyà. Àwa ti ké tiwa tó wa. Ẹ máa lọ. Àmàṣàgbákù. Èyí sáré kéwù. Nígbà tí bàbá àgbàdo lọ́wọ́ ti ní Ayatul Kursi, ìgbà ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'usuhu sinatun wa la nawm. Lahu ma fi as-sama'. Bàbá ẹ̀gbẹ́ àti bàbá wa àgbàdo tó ma rẹ̀ ìmọ̀ ìgbẹ́ wọ́n ń dẹ jíde àní kéwù. Àwa kì í tata ní àmì wọn. Òun yẹn lẹ́yìn rẹ̀ wọ́n ní ọmọ yìí Buhari Musa Ajabi. Ilé wo lè ti mo ní káàfá Lájí Gòbí.
ọmọ sàárà agbódòdé mo ní ìyá bàbá mi ń jẹ́ bẹ́ẹ̀. ilaha illallah. ọmọ yàyà ẹ má bàbá mi wù wọ́n máa ń béèrè gbogbo wọn òun dà kájọ bàtà wà ní ọlọ́wọ́ kí a fà mí. wọ́n ní èmi ni wọ́n á gbọ́ ọ́ níbi lórí báyìí. jọ́nà mo ti mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá lé mi yọ sẹ̀sẹ̀. وإن سكتوا ففكروا في المعادي. ilé ọ̀rọ̀ ni màkà bá yàrá wíwí fún ìkànnì mi tí ì sì dáhùn yóò padà sẹ̀sẹ̀. وإن تقوا فقولهم سديد. àwọn ọ̀sán ìbí lọ yá ẹ̀ kún kàmá àtàkùn. sọ ìgbà yá nìyí ọ̀gbìn ní olè rí táwa. صاحب البيان شيخ وصاحب البيان bàbá jẹ́ ló bí àfa bẹ́ẹ̀ bá wà wà fa ẹ̀rí pé jẹ́ láfa ẹ máa wá wo gbogbo ọ̀rọ̀ àfa wà ìsàhákà ẹ máa wá wo gbogbo wá sí àbá kò sí àtàkì bẹ́ẹ̀. Ẹ̀yin ní ìsì ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ àfa sọ ní ìbáyà. Àfa sọ ní ìbáyà ìtún máa wá gbìyà èèyàn kò sì ní sọ fún tọ̀hún pé mo gbìyà rẹ̀. لا إله إلا Ọ̀gá الله. ẹ̀sẹ̀ mi ò ẹnìkan wá lọ fẹ́mi pé à wá sí sọ ìbáyà gba lè gbọ́dọ̀ èsì ní fọ̀ lọ́rùn yìí. Ọ̀rọ̀ yín ní sọ ló gbà. Kò sì ní rí kankan fún yàn. Onígbè yẹn ní èkó tí wọ́n lọ gbìyà nínú kò sọ á gbé ìdọ́rọ̀ sọ̀rọ̀ yín mo ya láì sasọ. Àwọn bàbá yìí lọ yá ẹ̀ kún kábà kákọ̀. Kún kábà kákọ̀. Bẹ́ẹ̀ ti rí mu náà ní ẹrí o. Ọlọ́run ní jẹ́ bàjẹ́. آمين. Ọmọ ìyá mi lọ rí bó ti rí. Àkànbẹ ní ìrísí gbogbo tá à ń sọ yìí wọ́n ní ìkọ́ bẹ̀rẹ̀. Wọ́n wá gbé lọ́dọ̀ lórí ikú tọ̀hún tí wọ́n ní. Gbogbo wà sí ẹni kọ́kẹ́ lórí bọ́dọ̀ nínú. Yọ máa gbọ́. Yọ àgbọ̀ wọn ó ṣe kiri tí máa ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n máa láyé tí bí àtẹ̀yẹ̀ mú sún ìṣẹ̀lá وإن تقوا فقولهم سديد. وإن تقوا فقولهم سديد. Àbára Sheikh Saheed Al-Bayan, ọmọ olókùn, èmi làgọ́ bíi bàbá Yásí, èmi ìṣẹ̀lẹ̀ sọ ìgbà yẹn. Yásí. Èmi wọ́n kọ́kọ́ ní ìmọ̀ sómi. Ìfẹ́ sọ láàrin. وإن سكتوا ففكروا في معادي. Báwo àgbàlagbà bá lọ́wọ́ sí owó tá a dálẹ̀ tá a mọ ayé jẹ́ tá a da ayé lọ́wọ́ yìí, àwọn àfáà sàmánì tòní. Ẹ bá sọ̀rọ̀ ọ̀tún lọ́rọ̀ wọ́n sì máa jẹ́ ẹ wo bí a bá dé, ẹ wo bí a ti dé. Ayé òkú òkú ti ṣe wà, báyé tí ń jẹ́ náà láyé ń jẹ́. Ibi òun ti yọ, ìlò òun ti yọ, ibi tí ń wọ̀, ìní ti ń wọ̀. Àmọ́ wà àfáà tòní sàmánì tá a wà nú èyí. Àwọn ẹ̀dá gbogbo kan. Kò sì sáfà kan tọkọ lẹ̀ nù tíra tiẹ̀ pé èmi là áfà gbogbo ayé. Ọlọ́run ti bu bàbá gègé ní mímọ̀ tó. Ẹ wò ó bí ẹ bá kọ bàbá ṣe wo tíra ọ̀hún náà ká tó ṣe gbogbo wàhálà ọ̀hún náà ká fáyé àwa tá a kà lé láàrin. Adam Abdallah. Àwọn èèyàn bí gàdá nílé àlìmọ̀ támtám àlìmọ̀ támítì àlìkókì àlìkókì. وإن سكتوا ففكروا في معادي. Àlọ́ ọ̀gá wẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ Nàìjíríà gbà nínú mọ́sídìsì wọn 5. Tíjọ́ ọ̀rọ̀ sọ̀kalẹ̀ nígbà wẹ̀rẹ̀ àwọn àfa wa bàbá pọ̀ kẹ́kọ̀ọ́ wá sáré sáàkì mọ́ bàbá gbé kẹ́kẹ́ kọ́ bàbá tí wọ́n á ṣubú. Ọmọ kan wá ní
Kamal لا oríṣi إله fresh. إلا الله. Bàbá wa ó fọwọ́ bàbá wa kan láti rí àwọn náà bẹ̀rẹ̀ kí wọ́n wá. Bàbá ní wọ́n wá fa wọn ní kí ló ní tọ́lù náà. Ebi mi ní jẹ́ Kamal. لا إله إلا الله. Bàbá wa fi lú pé kí ìdúró lè wà lára ẹ̀ torí eré tí wọ́n gbà wọn. Àmọ́ ṣe wòlíì wà ní mọ́sálásí. Wọ́n ṣe mistake láàbọ̀ rẹ̀ pé ìyàgò wọn ni sọ́ọ̀rì. Àwọn ta fẹ́ yà rẹ̀ wọlé kọ́ ní kí ló lè rí ẹ̀. وإن تدعوا فقولهم سديد Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ dàgbà ẹ̀kùsí ẹ̀kùsí. وإن تدعوا فقولهم سديد Ẹsẹ̀ sọ́ọ̀ òun náà lè fi. وإن سكتوا ففكر في المعادي وإن تكون فقولهم سديد وإن تكون فقولهم سديد وإن سكتوا ففكرا في معادي وإن تكون فقولهم سديد وإن تكون فقولهم وإن تكون فقولهم سديد وإن تكون Mọ́tò mẹ́rin ni wọ́n kó lọ pálásì lójú. Ìmáàmù àgbà, ìmáàmù mọ̀lẹ́, ìmáàmù gàmbàrí, àti gbogbo káàmọ̀ fún àwọn bọ́ọ̀sì ni wọ́n gbé fáwọn. Yọ. وإن تكون فقولهم سديد Èmi ti di ọlọ́run ní gbogbo kárùkọ́ ẹsẹ̀ wá sí èèyàn mẹ́ta lójúmọ́ èèyàn lójúmọ́ bá ti fi mí ní kọ́lọ́ sáà dáwọn tí ó dá owó láàrin. وإن تكون فقولهم سديد Ẹ dàpọ̀ kí n tó kéjì kéyìí. كن كما تكن Ibẹ̀ náà mo wà. أكرم الله Gbogbo jàmá ẹlẹ́gbẹ̀ẹ́ ní Allahu Akbar. الله أكبر Mo ṣe bẹ́ẹ̀ ìwé ọlọ́run tó rí ọ̀rọ̀ mọ̀ ògbóni. الله أكبر Bàbá SSG. Ọlọ́run jẹ́ olùdá fún gómìnà wa Malam Abdulrahman Abdulrazak. آمين Wọ́n sì mọ rírì ẹni ọba wà pẹ̀lú àwọn. Ìjọ tí bàbá kú, èmi mo gbà wọ́n lálejò. Wọ́n wá ń pe fóònù wọn lẹ́ẹ̀mẹ́wàá wọn ní ẹ̀sà ní ìṣẹ́bùsọ yìí bàyà ẹ máa lọ. Wọ́n ń pè wọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wọn ní àwọn wọ́n wá wọ̀. Àbáwá lọ́dọ̀ yẹn kò burú lóyìn bá wọ kakí lónìí ó sì wá wúrú ọ̀la pípé kan wọ kakí mọ́. Jẹ́ wọ gíní kò burú bẹ́ẹ̀ bá ń pélé alábà bàbá tó wá wò kéde ilé alábà ìṣù èmi náà gbé Gerard ní Kánò ta àwọn sínìọ̀ wa ní Kánò nà. إله إلا الله Nígbà yẹn o adọ́wọ́ san ilé ẹsẹ̀ tó kú dáadáa tẹ̀ ṣe tó wa. Wọ́n mọ̀ láàrin báyìí lónìí o. Ọlọ́run ní pàyín lẹ́nu dídà. آمين Ó yẹ bá tá ọ̀dọ̀ wọn là máa yà. Àwa máa bá padà fún wa rí báyìí. الله أكبر Ẹ bá a sọ fún bàbá gómìnà. Ẹni gbogbo ilé wa lókè àkùnmù nílé àfa wa Sahibul Bayyar. A dúpẹ́ fún wọn pọ̀.
ipò tí gómìnà wà ní ó tó kó pé ọlọ́run á foríjì bàbá ó ti rọra gbé àpèlú ẹyọ kan náà ṣe ká má rí i mọ́ kí láàsì ọ̀dáì lọ́kà bá àpèlú ẹyọ kan náà ṣe fún ọ ní àpèlú ẹyọ kan alókùnrin yìí. وإن سجدوا فافقوا في معادي Ìlọrin kò gàdá ló púpọ̀. Ó rọjẹ́là ètò ọlọ́run ẹ wá kí ẹsẹ̀ jì ẹ kí ẹsẹ̀ jì wá. Àwọn ìjọba lẹ kí wo àwọn ìjọba ẹ̀rọ ọlọ́run kan kéèyàn sọ̀rọ̀ ẹ̀gbẹ́ náà sọ̀rọ̀ lórí èdè sáwọn olórí ẹ̀rọ ọlọ́run kan máa ń ṣe program lórí rédíò bọ̀dọ̀ tóun àbúrò tóun lẹ́yìn àyè lọ́ba sọ ẹ̀bẹ̀ yẹn àbúrò tóun lẹ́yìn àyè lọ́ba pè ẹ lọ ṣe àwọn káwọn tí màá bẹ lórí kíní wọ́n béèrè pé kí ló kọ yín gbọ́dọ̀ tí ń pè ilé kíní ọ̀dà kọ̀ lé wọn ẹ bá a dá sétò ẹ sọ fún gómìnà ṣé ìtọ́ kàn ní wọ́n rán yìí lọ́ba sọ ẹ̀bẹ̀ yẹn ṣe ògbólọ̀ ní amọ̀ sọ̀tọ̀ gbọ́dọ̀ láwọn olórí pọ̀ àṣùbà àjọkejì àwọn tí ó mú wọn bá kí ọkọ̀ sí ọ́sìn wọn wá jọ kí àṣùbà àwọn tí mú asalama asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah omu tẹsíwá yóò máa jáde àwọn ará mi méjèèjì wọn tẹ̀lé pé kí ìfúnná wọn ti wá jó kó wájú mọ́sálásí tán dáadáa. Ọ̀kan sọ sí ọwọ́ àlá sàlámù alaykum wàlẹ́ ìṣẹ̀lá ẹ̀yin ní Mr. Kinfolibẹ̀ ní ilé ìkíní ẹ̀yin lẹ gbé wá ní ilé ètò nígbà wọn yẹ ilé gbàlẹ́ ọkọ̀ dákẹ́ wọn ní afẹ́ rí abá gbogbo àdúgbò wọn lọ́dáwó gbogbo àdúgbò wọn lọ́dáwó. Ìjọba wọn ò dẹrùn ẹ̀rí ọlọ́run náà bá sọ̀rọ̀ láti iná ọlọ́run ọ̀pọ̀ àbápọ̀ mọ́ rẹ̀ láàrin iná àwọn ọlọ́run tì ní ipa iná àwọn àmì ìka àsìkò ẹ̀wù tó papọ̀ tí àwọn ọlọ́run. Wọ́n ti jókòó yìí lẹ́yìn bá yẹ̀ yí ọ̀kan nínú wọn ó sì ti yẹ̀yẹ́ gómìnà. Ó ti jókòó yìí. Ẹ bá kí gómìnà. Àdúgbò amọ̀rírì ń tẹ̀sí o. Àti ìdíbi àdúrà o. Fẹ́rí ìtẹ́ fún ọmọ ẹ̀ka fún mi. Àwọn ìdíbi àdúrà fún wa. Ọmọ kéwù. Àbí إنه نور يهدي قويا أبي إنه نور يهدي قويا ìwọ ọmọ bọ́ ọ bá tọ́jú bàbá rẹ ní sì bẹ̀ láyé ọ tọ́jú ìyá rẹ ní sì bẹ̀ láyé ọmọ ní tọ́jú wọn náà. Àbí bàbá mi. Innahu nurun yahdi qawiyya. Wọ́n ní mọ́lẹ̀ tí mo fi mọ̀nà tí mo dé ní ọ̀la kí ọ̀sánwó yunifásitì mi láti kindergarten ọ̀talẹ̀. Torí kí n lè bá àrówó pólísì ní bàbá mi. Gbogbo aṣọ kẹ̀kẹ̀kẹ̀ tó ní oko dìrà ẹ̀rọ wọn rà rẹ̀ ẹ̀rọ owó yé rẹ̀ kì í sì fún kọ́mọ yóò jókòó sílé.
ọ̀tà ogun tó ìyá náà ní mo ti gbèsè ìdí mi lọ àwọn tí ń tà iye tí wọ́n pè ní ẹ̀kọ́ ìyá iye tí wọ́n pè ní ẹja pàápàá ọgbà ẹ̀kọ́ wọ́n sanwó iléèwé rẹ̀ ó di ìyá tó bá rántí wọn kò ní yí ẹ. àbí innahu yahdi qawiyya. mo fẹ́ di rẹ́tọ̀ mo fẹ́ di architect mo fẹ́ di lọ́ọ̀yà kẹ́mi náà tó gba sign mo fẹ́ di bá mo fẹ́ dàwó ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ni first foundation wọ́n dààmú ìyá mi gbàwé lọ́wọ́ ilé ìwọ lọ ìtì ìdùnnú lára ọmọ mi ìsìn gbàwé. هداني صراط الحميد سويا. sáyìn bàyá nìkan kó kéwù. bàbá àrọ ní bí wọ́n dé àfáàgbà bàbá àrọ ní ẹ̀dọ́sì àfáàgbà ní sọ́yìn bàyá ni èmi ọ̀fà àgbàgbà gangan ní ọba nísìnyí. هداني صراط الحميد سويا. ilé ṣé wàhálì ni ẹ̀rẹ́bìnrin ṣé ẹ̀wí lẹ́ẹ̀kan sí ẹ̀dọ́ bẹ́ẹ̀ mẹ́ta. wọ́n yí èèyàn ní ọba àlọ́ ní èèyàn ní àlùfáàgbà wọ́n sì ju ọ̀dẹ̀ kí n bá sí lọ́rùn bẹ́ẹ̀. Allahu akbar. sẹ́ẹ̀tì ọba àlọ́ ní òkú. هداني صراط الحميد. bàbá tó ń lọ yìí bàbá ló ṣe wàhálà ní kalẹ̀ fún wa. هداني. bàbá yẹn fa tẹ̀síwá nítorí ti. هداني. bàbá yẹn sẹ́ ìsìn nítorí ti. هداني. bàbá yẹn fẹ́ àwẹ̀ nítorí ti. هداني. bàbá yẹn fẹ́ nítorí ti. هداني صراط الحميد سويا. wọ́n máa gbogbo tó ọ̀dà bàbá rẹ̀ ó ní pẹ̀lú ẹ̀tọ́ pọ̀ wọ́n dà wọ́n jìyà gbọ̀ngàn ni wọ́n sì ọwọ́ àdì tó ọ̀dà tábìlì ìjọ ọ̀rọ̀ tí wọn. àbí bàbá mi. إنه ظل ينفي الحرورا. ẹ̀rí gaba bóòrùn bá ń pa ọmọ tí bàbá wa gbé wọ́ máa bọ̀ ní ọ̀run tí ń pè mí wọn ọ̀sẹ̀ kankan wọ́n sá máa bọ̀ ní ìdajì bàbá yẹn ń bẹ lóòrùn ọba ní ìwọ̀ ọgbọ́ ọ̀nà ògbò kí ló fi sàn. àbí bẹ́ẹ̀ ni wọ́n bá rí ọmọ àwọn méjèèjì kó o lè rí ọmọ ọlọ́run kó o lè wọ àlìjẹ́nnà o lè wọ àlìjẹ́nnà àfi tó bá jẹ́ pàdé náà ìkọ́ ló sọ pé jannatukum tahta aqdamikum àfi tó bá jẹ́ pàdé náà ìkọ́ ló sọ pé àlìjẹ́nnà yìí àlìjẹ́nnà ẹ̀sìn yorùbá lè Muhammad àlìjẹ́nnà yìí ìbẹ̀ ní kìkì sí àwọn òbí yín méjèèjì ẹni tó ní ànábì wọ́n wá béèrè gangan ni ànábì ní kíni afáwọn àgbà sọ́ọ́ ìbílẹ̀ bá yá ó ní mo wá bí ànábì ní béèrè ó ní ìyá mi mo tọ́jú wọn títí ìbá tún lọ mọ́ta èyí kan ni bí tábà ti ń tàwa mo tún tọ̀ tó ń torí wọn ọmọ bá tó ń tọ̀ mọ́ tí wọ́n bá tọ̀ ìtọ̀tọ̀ ju wọn ìfomi kírísítẹ̀mù sẹ́mi sí wọn la ní fasọ mi sí wọn la kọ́dà wọn máa ṣe ìgbọ̀nsẹ̀ sí mi la gbogbo ẹ̀ ní ṣe mo ṣe tó ànábì ló ṣe nǹkan. ilaha illallah. ọmọ yìí fáwọn alájà fi mo ti ní ẹ wo ẹ máa gbè mí kẹ́ ẹ tó máa wá ìyá tó bí ọ. wọ́n mú gbogbo mi ní méjèèjì ọ̀fà gbogbo ẹ̀ ní tọ́lẹ̀. Ìtí ń wù wá lára àwọn àyà ọmọ lọ́dà gbogbo ẹ̀rú làtọ́ lọ́ọ́ fi ń nàgà wùtá. Ọmọ ni gbogbo bó ti ṣe dúró ẹ̀dá gbogbo ẹ̀rú ẹ̀. àbí lẹ́tù ànsáàmù máa dùn tó háyà. Sẹ́yìn ìgbàyà àbí lẹ́tù ànsáàmù. àbí lẹ́tù ànsáàmù máa dùn tó háyà. Ọ̀bẹ̀rẹ̀ wa Abdulrahman Abdulrasaq ló di bọ́dà láyé yìí. Ìtọ́ fẹ́ dà yìí ọlọ́run ní ọ̀dà àmọ́ kò ní sojú bàbá rẹ̀. Àwọn bàbá rẹ̀ ti sàdúrà rẹ̀ kalẹ̀. Ntẹ́mi ò rí nu, dáhùn máa wọ́n rí. Nígbà tí wọ́n rí. Bàbá mi, Alhaji Musa, Rahim Ahmed, àti bàbá àwọn Ekuti, ìní olówó ni.
àti bàbá wa Alhaji Abdulrahim tí wọ́n bí ọba alákọ̀ọ́kọ́ sẹ́yìn mọ̀ pé bí ni wá. Alhaji Èkúté wá nígbà bàbá bí bàbá mi bá dé aṣọ tó tóbi ìjọ kẹfẹ Èkúté mo ti kọ́ wọn lọ pé mọ́tò wa láti bá yìí lọ wọn wà abáradé tí wọ́n ti ń ta mọ́tò wọn ní bàbá mi máa lọ ní àwọn mọ́tò kẹ̀kẹ́kẹ̀kẹ́ wọn náà bá wà ní ìgbẹ́rẹ́ àyìnbá wa wọn máa kó lówó dé ra mọ́tò. Gánà àwọn tí ó kú bọ̀ lẹ́yìn. Ọ̀rẹ́ àmì sáàni adélọ́dún ọ̀nà ọ̀nà ọmọdé ọkọ̀ tó nílé ó ti ẹ̀hán lé màkàrún mo tún máa ra tèmi fún mi ọkọ̀ lọ gbé kan mo dé ní mọ̀kàn pé ìyàwó rẹ̀ ní alájà ẹ̀jẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò yìí ọlọ́dà wípé ibi ẹ̀yìn lẹ̀ mo dé bẹ́ẹ̀ mo rí kọ́kọ́rọ́ ó ní kò ní bátìrì mo ní mo ra bátìrì wọn láti. àbí lọ́sù àǹsáàrò máa dùn tó háyà. Mo gbé mọ́tò mo gbé wọlé ọba darí ìlú Èkó tó lọ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta mo ní ibi ìjọ kẹrin wọn bá pè mí wọn lọ wá gbé mọ́tò mo níbẹ̀ ní sà ló dá mo rà ní wàá sọ́kù ìdá mọ́tò wà ìta padà mọ́ bó o tún yá mo gbélé yóò ti gbó mo sọ́gbà tó ń lọ sí mo tún wọlé lọ. Alájà kọ́kọ́rọ́ bí ibùtù yìí kọ́ tí ibùtù lẹ́sẹ̀ jáde láyé jẹ́ tí ibùtù kọ́kọ́rọ́ rẹ̀ wọ́n ní bí ká máa fi gbogbo kọ́kọ́ òun bá tún tẹ̀lé mi. Mo ti gbé tí wọ́n sáná sí báyọ̀ dáhùn sẹ́ni nígbà mo fẹ́ jáde lẹ́nu géètì wọn ni ẹ sà eléyìí náà ti dúdú ọkọ láti. Àbí في حرورا onídà fọmọ ìyá tí ọba fẹ́ ra ara wọn oníṣẹ wọn. Ọmọ ìyá mi ni wọ́n bá ya arọ́ta ní ọmọ bá ń gbé wọ́n sì mọ̀ yẹn dùn ẹ́ àwọn ọmọ buhari tí wọ́n yọ àṣẹ mi lẹ́yìn náà rẹ̀ òun ní wọ́n rọ̀ wọ́n. Láti wẹ̀ tí bàbá dé àfúnta ní kó máa jèrè ẹgbẹ́ mi nílé ìwọ̀n jẹ gan ọkọ̀ tí wọ́n bẹ̀ tó mẹ́ta wá wọ́n ti máa tún wá rí tèmi rà. Mo sì bí wọ́n ti ní ẹ̀yìn tí wọ́n rí wá sí náà máa níbẹ̀ ìgbẹ́ àtúndì kan lọ́la ní ọ̀rẹ́ ibi tí ìdílé lòjọ́ ní ìdájọ́. Àbí لست أنسى ما دمت حيا. Wọ́n mọ bàbá mi èmi gbàgbé yín láyé láyé. Sọ wá yẹ kọ́ ọmọ ó gbàgbé àwọn tó bí. Ntí òjì á tẹ̀lé lómi, ntí òjì á bẹ́ lómi ṣe, ẹlòmí ọ̀ kàyàn kún, máa kàyàn kún, dàpọ̀. Ọ̀nbẹ nulẹ̀ kálukú kan kí ọ ní ẹ̀ ńlẹ́ àrẹ jì kálukú kọjá lọ nígbà tó ọ̀kà wọn kí ọ náà ọ máa wò wọ́n bí rí ẹran. Kí lọ jẹ́jẹ́ nìkan ò jẹ́ kí lọ sì jẹ́jẹ́ lómi ò ní jẹ́. Ayé tó fúyẹ́. Àdúnyà Sheikh wa sahib bayan àfàgbà àdúnyà wa ma fiha jami'an tarikh yawman. Ayé àti tẹ̀ mẹ́nu ẹ̀ tarikh yawman. Yóò fẹ́ lọ́jọ́ kan. Yóò bá sọ̀rọ̀ kìtì lè sàánú àwọn dàmú. Àwọn yá ìdílé ó yà ní àwọn ọmọdé wọn lọ ayé náà láyé jẹ́. Àtẹ̀dìrí àná dàda sókò. وأن الحشر دار للدوام كن كما تكون bẹ́ẹ̀ bí ṣe rí ìwúná ni ẹ wà ó ẹ máa mẹ́ntẹ́ẹ̀nì ẹ̀. ولا تكن كما يقولون يا صاحب البيان ولا تكن كما يقولون ẹ má rí báwọn ní ti rí o. Wàlí Ọlọ́run lẹ kéwú lọ́dọ̀ ẹ̀ o. Àfa Ọlọ́run lẹ kéwú lọ́dọ̀ ẹ̀. Bàbá tẹ́nìkan ò lè sọ kó sọ pé ní ìmì ọ̀dà bàbá wa lọ wọ́n sọ bẹ́ẹ̀. الصدق عرفناه. Òdodo láti fi mọ́ bàbá àbárí dòmà. Wọ́n mọ̀ lọ ẹ̀ wọ́n mọ̀ lọ báyìí.
ẹnìkan ṣe mọ̀tọ́mọ́tọ́ mọ́ wọn ẹlòmí ń bẹ ní ìrẹ́lá ní ojú tóra ẹgbẹ́ ní kárí àyàkùn kàkàrù ní ṣe pé ní ọmọ ọmọdé ṣe tọ́kí bọ́ tó sì ní wá sí ń bọ̀ yọ́lọ̀ wọ kiri ọ̀dà gbogbo ẹ̀bùra bí àlùbọ́sẹ̀ ìléwé wọn máa gbé alimọ̀tọ́mọ́tọ́m alibọ́támít alikíníkà òun náà máa ń rán wọn àríta bá wí ní ìlú ní bó ṣe ó wí tí ọ̀dà àwọn ọmọdé òkú yìí ọ́ fẹ́ máa ń dàda. àtẹ̀dìrí àná àdàrà sókò. ọ̀gbọ̀n àfààní àtẹ̀dìrí ọmọ ni. àná àdàrà sókò. ayédà wà nú èyí ọjà ní bọ́jà tuntun ti tú òun ló tù. wà á ní. bí wọ́n lé ti tú òun ló tù. bọ́jà àgọ́ ti tú òun lọ́wọ́ tù ẹ̀rí ẹyọkọ̀ ọ̀kan. àlùkò sì máa lọ. وأن لها الشهداء للدوام. ọjọ́ àlùkí àmà nìyẹn lọ́kọ̀ ó kó gbogbo wájọ táwa dáká lókù mà bàbá àti ìbàyàn ọmọ jẹ tìrọ sọ̀rọ̀ wọn nà àbá mi gbé àlùkí àmà tí àmàlẹ́kà bá fún àfáà mi yẹ. nígbà àlùkí àmà ríran o. ìdáwà lè rí ẹ bá rí kọ̀kọ̀ àfáà mi ẹgbẹ́ wọn náà mọ̀jọ̀ mọ̀ mi ó kéwù ẹ bá rí kọ̀kọ̀ àfáà ìdáwà lè rí àwa náà tún wọn kó bá ara wa bá a ti jòkó báyìí nìyí ọ̀rọ̀ ara wa láà máa sọ lẹ́yìn tí ọ̀dẹ́ aláà máa sọ èmi ilé ọ̀dọ́ ẹnìkan kì í sí ìwé nìkan kì wọ́n máa gbé pọ̀ àbí náà wọ́n á fẹ́ bá wọn sọ. ẹ ti bá mi ní ìjọ tẹ wọ́n ẹ ṣe rọ́ fún mi ọ̀dọ́ ẹnìkan. ayé nàìjíríà kò mọ̀ra wọn bí lájú kò yìí bó làdúrà ó ṣe gbà àfẹ́ràn ara wa dé nù. أكلم من عالم السنة عايشة قدر الرسالة ولا يطالب إنك شيء ولا يقول àwọn bàbá tàná bàbá wa máa yíyà ọlọ́mọ akẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ìkókóró pẹ̀lúgọ́rẹ̀ aláàjì àgbà gbogbo bàbá lágége gbogbo ọbẹ̀ bí bá pàdé ara wọn ẹ̀ máa kọ́ máa lọ sí wá sí bàbá lágége mi lórí nẹ́ẹ̀tì ni. Bàbá yẹn ọlọ́wọ́ kẹ́ bàbá náà. Ẹ máa wúlò bàbá wọn tí máa sọ̀rọ̀. Wọ́n gbà fúnra wọn gbogbo wọn. Èyí ṣe táwa àfa àtòmí táwa gbà fúnra wọn. Téèmù wa kúnlẹ̀ tó báyìí èébú kárí. Bàbá rẹ̀ kò fà gbà. Ẹ lábẹ̀rẹ̀ sẹ́wọ̀n. Níbo ni bàbá òjò wò? Àwọn ti gbé sí àdéhùn tó wọ̀ bá. Ẹgbẹ́ tó kọ́lé yà wà fún àwọn ọmọ yìí lè tó lórí iṣẹ́. Àyìnbó ọ̀gbẹ́ni kan ní sí. Àyìnjẹ́ wọn sì lọ. Àwọn náà mọ̀ pé wọ́n bí sí. Ọlá àyè ká máa lọ. Ẹ yóò wò. Ẹ jókòó ló ń ké tíyà. Ẹ kẹ́ ti wó kàn wálé. Ẹ ti wó kàn wálé. Ẹ mú mi wá. Kọ́lọ̀ mo jẹ́ ẹrẹ́ bọ̀lẹ̀ sí. Tàtó ni. Tàdé tó mú wa. Ẹ tó kọ̀ sẹ́ni tó tún wá ní sẹ́ńgì lọ́wọ́ mọ́ ni. Kí n sàlú àfáfá mi náà. Olùkọ́lọ́nà mẹ́ta làwọn lọ. Wọ́n làwọn kì í kọ́ ní àfáà kì í sàlú àfáfá mi. Kódà ìkẹyà tọ́lá tó pé o. Àmín àforíjì lọ́pọ̀lọpọ̀. Ìyá tọ́lá tó pé. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bà Abdulrahim oríwá sí àgbáyé àfáwà dáadáa. Ẹ bá lè lọ́dọ̀. Ẹ bá sùn bá ní tiwa.
Lágbára Ọlọ́run ẹ̀yin ìjọba wa ẹ wọlé dáadáa. Àmín. Ẹ sì sọ̀kalẹ̀ dáadáa. Àmín. Ọlá Kùránù làásì. Àmín. Àfàlà wa. Bí E bá wá, àásàdúrà. Bí B bá wá, àásàdúrà. R bá wá, àásàdúrà. S bá wá, àásàdúrà. Àwa la máa ń tàn fi inú wa sí i. Mo sì wo àlùkùránì kalẹ̀ yányá pátá. Mo rí bá àfa àti bá lóṣù ìlú ọ̀wọ̀ náà. Mi ò rí mẹ́. Mo sì wo àdíìsì Ahmed Muhammad. Mo rí pé Ahmed wa ní àfa tó bá sí mo rí. So mi ò lè ṣe náà. Àmọ́ àfi ló ṣe ìdáwà sí. Ẹ wá kí ẹ̀ka kí sọ máa kiri ẹ̀. Má bí inú ẹni tí wọ́n àti tí wọ́n bá jọ tàwọn mi lọ́dọ̀ yìí. Ọ̀rọ̀ tí wọ́n ti lárúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Yàtọ̀ bí ẹ̀wọ́n náà lọ́kọ̀ káàkiri sí ọ̀nà yóò pírátìsì rẹ̀. Láàrin yẹ̀mọ́ nínú mọ́tò. Tọ̀. Àwọn bá ń gbọ́ tí wọ́n àwẹ̀. Tọ̀ ẹ̀ ń lọ ẹ̀. Ẹ̀mí yóò gbọ́ wá dáadáa. Àmín. Àbá àyà kan àbá wa hàlà. Ọlọ́run adúgbò gbogbo òjì àwọn tá a jọ ṣe é wá àtàtà àgbà àwọn tá a jọ wọn ṣe àti bẹ̀rẹ̀ lẹ́yìn kan lórí ìfà àgbẹ̀rẹ̀ lọ́wọ́. tó kí ayé àkàrẹ́ wa èyí tún tán kí n sọ̀rọ̀ láì méjì sọ bá ìjìnlẹ̀. وقضى ربك ألا تبارك الذي بيده الملك ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Ọlọ́run lè wo ilé ẹ̀dín wọ̀ ni wọ́n gbéra rẹ̀ nìkan èmi Ọlọ́run èmi ni mo mẹ́ni ó jẹ́ ẹ̀ka láàrin yìí. Ẹni aṣọ rẹ̀ yálé ìka tó tún yálé kún ni wọ́n mọ bí mi báàrin èmi rẹ̀ ti rí ni. Ọ̀ma èmi Ọlọ́run ni mo mọ ẹni tó jẹ́ ẹ̀ka láàrin yìí. Sí àfa àti ìfimọ́tò ṣàkóso àfẹ́ ẹgbẹ́ ká ibẹ̀ ni wọ́n á dá wa mọ̀ nínú. Ẹṣin tí máa gbé débẹ̀ kò sáfà tí máa gbé débẹ̀ wá yóò nílé ọ̀dà. Ọmọ ẹṣin tí gbogbo wọn ìdọ̀gùn ni ibi kò sí inú ilé àlọ́lá. Òun náà gbọ́dọ̀ gbé jáde wá gbé o. انظر إلي بأكلك أنا المعد لنكلك أنا سرير المنايا كموسى مثلي بمثلك. Àwọn náà kọ ilé tí mo kọ́ yẹn dájú wa náà wà fàdà kò sóru ẹ̀ tó kọ́ mi tí mo kọ́ sí ọ̀rẹ́ ibẹ̀ lọ láàsì sí ilé àbí mo obìnrin nínú àgbàlá mo jọ síbẹ̀ ká ló máa sáyé. ọ̀hún tẹ̀jáde. Bọ́bá bímọ mẹ́wàá, bọ́bá yẹ fáwọn mẹ́fà tàbí méje wọ́n fẹ́ràn rẹ̀ ni wọ́n fi ti yàrá kan lẹ̀ fún. Bàbá wọn bọ̀ fẹ́ràn rẹ̀ ọ̀hún ẹ̀ má ba yàrá yẹn bí ẹ̀ náà bí yàrá. Ẹ gbọ́ àwọn ọ̀dọ́kùnrin fún àgbàdo ẹgbẹ́ gbọ́. Àwọn afi lè ṣàkóso àwọn afẹ́ ẹgbẹ́ rẹ̀. Àwọn nínú àwọn afá ọkọ yìí ilé ìlú ọ̀sẹ̀ lọ́kọ́ rẹ̀ àwọ̀ máa kọ́. Ilé tó lọ́kọ́ ní ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kò lè lo 100 years síbẹ̀.
Ṣé ìdá gbogbo ẹ̀ lẹ́tọ̀? Ó lè lo 50. Ṣé ìdá gbogbo ẹ̀ lẹ́tọ̀ máa lọ? Àwọn obìnrin ọlọ́jọ́ dá gbogbo àwọn obìnrin ẹ̀yọ́ obìnrin ẹ̀ sáánì. Amina. Ọlọ́run tó ọ̀rọ̀ ti ní síbi tó dáa púpọ̀. Gbogbo wàhálà tí wọ́n ṣe tó ọkọ lé tó bí ọ̀sẹ̀ ní ọkọ rẹ̀. Bí bàbá ti kú náà lórí ará ìgbàlú làwọn èèyàn wọ́n jọ sí. Àwọn wà mú gèlè fún àti láyé. Ẹ má dà mí rẹ̀ wo ìyàrá tún ti ṣe ẹjọ́ rẹ̀ sí láìsí. ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. Wọ́n ti wúyẹ sáyé ẹ padà kú náà ni. Ọba Fani, ó ní ìbí mọ́ àbíyá láàrín ní àdáṣe ọ̀tẹ̀ bẹ́ẹ̀ kòrò ìwọ̀dà bí súnmọ́tò díìnì. إني لأعطيك Ọ̀rọ̀ fẹ́ bàyá ìlà wáyé. Àwa kì í. لا أدري على ثقتي. Ìwọ́dà wa kì í ti bàbá wa tó kú yìí. Kì í ṣe pé nígbà wá wà ní gbogbo wa yóò wá ní tọ́kù. Déètì kálukú bẹ pẹ̀lú ẹ̀. Aago tó súnmọ́wọ́ mọ́. Iye aago tó kú ìlàyé ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́wọ́. إني لأعطيك Àmì aláàbíkọ̀tì. لا أني على ثقتي. Olùdí wàlákẹ́ sunnatu dín. من الخلود ولكن سنة الدين. من الخلود ولكن سنة الدين. Àbáwọ̀ fẹ́ rọ̀ yá ni. Ọgbọ̀dọ̀ máa rí bẹ́ẹ̀. Ọgbọ̀dọ̀ máa rí bẹ́ẹ̀. Ọgbọ̀dọ̀ kó àkófà ya. Ẹ dá ilé náà gbọ̀. Ẹ sì kára yín kù. Ìtò gbé bàbá wa dáhùn. Dáhùn fún àgbà wa. Bàbá ẹgbẹ́ táwọn ìjọba ti fẹ́ bẹ̀rẹ̀. Bàbá Lámọ̀ràn mi. Ṣé ń lọ́rọ̀? Ìtò gbé wọn àwọn bàbá wa mọ̀ ká máa gbà. Wá bí pé ọya tún lọ onímọ̀lẹ́ wa kí wọn. Tún lọ onímọ̀lẹ́ kí wọn. Ẹ dúpẹ́ bọ́dọ̀ wọn. Aláàbá mi ìfẹ́ ìfẹ́ máa bẹ̀rẹ̀ àwọn àṣẹ lọ́ọ̀nù. Àti aláàbá sàdùn ní gbogbo àwọn afọ́gbà wà fàdà ní ìlú wa. Wá kí ni. Kì í ṣe bá wa ní tọ́kù gbàtà wá kí. من الخلود Àwọn abẹ́rẹ́ péré gbàtà wá kí n pé ẹjẹ́ àlọ́ kí n gbà wò kú ní bẹ́ẹ̀ kọ́. Wàlákì sunnatu dín. من الخلود ولكن سنة الدين. Ẹ̀rọ bẹ̀rẹ̀ látọ̀, àtọ̀ yìí ogójì ọjọ́ pé mo gbé kúrò látọ̀. Wọ́n wá sọ di ẹ̀jẹ̀ kí which is thick blood. Ẹ bá mi kò ní mi. Èyí òun náà tún gbé yóò náà wọ̀. Ogójì ọjọ́ pẹ̀lú ogójì ọjọ́, wọ́n á jọ gọ́rin ọjọ́ 80 days. Kí mo tún wá gbé gbòǹgbò. ثم خلقنا مدغة عظاما. Bàbá tó ní ilé ìdí ara bá ṣe ẹran àjẹgbé ní ẹ̀dá. Olówó àtọ̀lọ́lá onípo kò nípo, ọmọ kéwú kò mọ kéwú. Ìmáàmù àti màmú, àfa àtọmọ kéwú, ọ̀gá àtọmọ ṣẹ́, ọkọ àti ìyàwó, ọmọ àti bàbá àtọmọ. Dédé bá sí ẹran tá máa fi sórí oúnjẹ fún àwọn bá a ti kọ́kọ́ rí nù. Ọlọ́run wa sọ ní bá sí ẹran. فكسونا العظام لحما. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما. Wọ́n wá mú egungun ó kì í bọ́ mo bá sí ẹran. Mo rí pé egungun ẹ bá rí àyẹ̀ àwọn ẹgbẹ́ yé egungun ọlọ́mọ. Mo rí pé ibi òun lágbára. Wọ́n wá kì í bọ́ mú ẹran. Wọ́n wá fẹ́ ẹran rí bí tiẹ̀. Ẹ wọ́n lọ́wọ́ ẹgbẹ́ ta máa ń bẹ̀rẹ̀ lọ́tọ̀. Wọ́n wá sí bẹ́ẹ̀. Fakasáwò yẹn kì í sọ̀rọ̀ láhàmà. Ọ̀dẹ́ ẹran bí ibi. Báwo mo pariwo rẹ̀ náà? ثم Àwọn èèyàn máa yé yín. Àwọn máa yá wá. Ọwọ́ máa jọwọ́. Èékánná máa yé ìkánná. Ẹ̀dọ̀ kọ́ máa jẹ́ lọ, ìfún kọ́ máa jẹ́ fún, àmọ́ kọ́ máa jẹ́ àmà, sàkì kọ́ máa jẹ́ sàkì. Irun kọ́ máa jẹ́ irun. Àmì ọlọ́run pọ̀ pọ̀. Ẹ bá la ilé ìrẹsì méjì nínú. Ẹ ní rí
bàbá kẹ́ àṣọlọ́hún tiẹ̀ kọ́ ilẹ̀ sílẹ̀ ní wọ́n á jáde ẹ̀yìn. irú sì ẹ̀ ń fa ká máa ń pèsè ìpínlẹ̀ wa ẹ̀yẹ tó láì ẹ̀ sọ gbọ́ kàrọ̀. ìwọ tó ṣòfò jù láyé ìgbọ́ ma ìwọ tó wáyé dé kí wákàtí mọ́ra tiẹ̀ bàjẹ́ kí lọ wá sí láyé kí lọ wá sí láyé. Ilé ìjọba sọ fún ayé bàyá ni kún kàmá tẹkùn wọ́n lọ tẹkùn kàmá yẹ kó lò náà. Bí wọ́n ti rí mu ẹ má rí bẹ́ẹ̀ o ẹ má kọ́ bí bẹ́ẹ̀ tí ń bá a lọ yìí ó ti dáa jù. Wọ́n ní sọ́ọ́hìn bàyá. والمعاني والفرقان لا يحتوي العصا والطاووس. alákàtà ọ̀rọ̀ wọn náà wọ́n ń tú kí láì. ó tún fún àdìgbò pé wájú ṣé wà níbi ṣé wà ṣe ọ̀fà táì ẹ̀rí ṣé káálí ọ̀fà táì àfa àdìgbò tí wọ́n ní ọba tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọba lórí ìjọba wíwẹ̀ àṣà ṣe شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أكرمكم الله. لا إله إلا الله. فتبارك الله أحسن الخالقين. Alágbára kọ́ ọmọ ọlọ́dọ̀ afá. Àfọ̀ lágbára kọ́ ọmọ ní ọ̀dọ̀ àbá. Wo yẹn tí wà ní kíláàsì ní ọlọ́run sì yọ àwọn onímọ̀ jíṣẹ́ tó mú láàrin wọn ó lè mọ̀ yọjú márùn-ún lọ. Ilé lọ́dá lè ṣe búrẹ́dì rẹ̀ àṣìjọ kí omi. Ilé máa lọ ta pákó àṣìjọ kí omi kọ́dọ̀ tó lè gbárí jù wá lọ. Bẹ́ẹ̀ bá wá ṣe wá ṣe wá pé àkọ̀jọ́ fẹ́ rà fáyà ní èyí wà rí yẹn wá bí wọn bá jókòó èmi wọn bá jókòó lẹ́yìn ọ̀dà àwọn tó tẹ̀lé. Fatabarakallahu ahsanul khaliqin. nítorí yẹn lórí ìlú pé kò sí tó lè wí pa mi ayé òní gbà kò sí ọ̀tọ̀ lè pa tó lè rí mu tí èyí tí mo mú bí mo mú débẹ̀ ègbó tí mo mọ̀ rí. ọ̀dà àpọ̀ àwọn yẹn wá ní ní ìdájọ́ òun. Ibùdí yìí ni wọ́n sọ sínú títí táàjọ ń mú ológun kọ́wá ti rí. Ọ̀rọ̀ sì wá ní láti wá sí alẹ́ títí ta ìlà ìlànà olùgbé ọlọ́run. Ọlọ́run wá bá ṣe kókò lè ní wàá wù lọ́nà méjì ọ̀nà kan tẹ̀lé orí ti wù. Bàbá àdájọ́ rẹ̀ ló máa wà rí barakallahu fina. Sẹ́rí tí wọ́n mọ̀ wá fi pamọ́. Ọ̀rọ̀ kò sí báńkì. Tọ́wọ́ sí àgbáyé, wọ́n lò kárí barakallahu. Èyí ò lè mi wọ́n ń lò báyìí. Àwọn ọmọ mi àtàrà ọmọdọ́mọ ní Amina. àfàtọ́ bá ń tẹ̀lé, wọ́n jà bá rẹ o. Ògbẹ́ yìí dẹ́ tẹ̀lé sahibul bayan. Ẹ̀rí èèyàn tẹ̀lé o. Ẹ má jà bá afá yìí o. Ọmọ kí ọba ti sọ̀rọ̀ afá rẹ̀ ìlà ìlà, ò ní rọ̀ láti ẹ lò. Lọ léèrè, ò lè rí lò. Ní ilé gbà kéèyàn sọ̀rọ̀ afá mi lẹ́yìn ẹgbẹ́ wájú mi èmi ọmọ Musa bọ́. Kọ́dà tí wọ́n bá bú mi ní jàmbẹ́, mo ti jarú ẹ̀. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ní jí àwọn alálàjì. Afá lára ni mo fẹ́ ṣe, mo ní kò fẹ́ dá fún mi. Ká má fẹ́ yín náà sílẹ̀. Ṣé àwọn èèyàn ti ní àwọn ọlọ́wọ́ kó wọ́n ní àwọn tó bá náà ajá Ibrahim. Kí lè wọ́n fèsì mi? Ya sahibal bayani. Àwọn àgbẹ̀ ìlú ọ̀yá. Tawakkaltu. Àfáà ni mo rántí. Man yabki alayya ba'da mauti. Nígbà tí bàbá lọ tó wà láti mú yìí. Bàbá wa kan ti ẹ̀ bẹ̀ wọ́n lábúrò bàbá ni wọ́n. Àwọn ọmọ alájọ yóò wo gbogbo ẹ̀ tí wọ́n sọ bàbá sì dá wọn alájọ ìlú sunkún wọn àsìkò rẹ̀ ló tó. Ẹ̀kọ́ náà tí tó nù ni. Kí ni bàbá rí sọ ọ̀yà rí sọ ẹ̀rọ àkí wọn. Àwọn yìí bẹ̀rẹ̀ kó yóò gbé. Èmi àtàrà màsá ní àlájì bàbá wa bá nà. Èmi àti ṣéèkù wa àfàwà gbà á dàmà sáà ní.
àwọn pé bàbá ẹni lè ní ìṣirò àti ìṣirò àṣírí tí wọ́n rí sọ ìwọ̀ ẹ̀ bàbá wa bu ẹ̀kún àwọn abẹ́ wọn pé kí wọ́n dákẹ́ gbogbo ara sunkún ǹjẹ́ wọ́n sunkún yọ tiẹ̀ ṣé wọ́n sùn ọkọ̀ gbéra rẹ lẹ́rìí bó o ti ń lò lòyìn tí wọ́n sunkún jọ bá kú afa sọ ẹ̀ mi bàyà. من يبكي علي بعد موتي wọ́n ní kàṣà kẹ́rù tó máa ń yẹ kí alẹ́ yẹ bá dẹ̀mọ̀ tí ó ní wá ní tẹ̀ wá wù lọ pé ta ni ó tẹ̀ sọ fún mi bá. فلم أجد سوى أعمال صالحة. ó ní kò rí ìwà rẹ̀ tó sùn fún láyé síwá àmàlí sọ̀rọ̀ àbí sẹ́ni bá sì tọ́ da wọn mọ̀ wá wò pé musa kárẹ̀ ẹ̀jẹ̀ olùkọ́ta tí gbogbo ẹ̀ tó ní tí gbogbo mi wọnú lé wáyé nísìnyí àdájọ́ ò ti káwọn kìíní wá wọ́n ti há ẹ̀kọ́ ní wọlé iṣẹ́ rẹ̀ mi ni ó jẹ́ wọn sùn. فالموت موتنا ikú ayọ̀ kùn ní. ونداء الموت نداؤنا. ìgbèkọ̀ ikú gbogbo alájọgé ayọ̀ dáhùn. ونداء الموت نداؤنا. àti máa fi ń pè ní gbogbo ọdún ẹ̀rọ. فكلنا سيرها. abáṣọ́ ìrọ̀ yá rẹ̀ gbogbo ẹni tí máa túbọ̀ láyé fúlù. gbogbo ẹni tí máa túbọ̀ gbé sàlámà rẹ̀ wọ́n lára yìí wọ́n kúrò àrà. سيرها. sẹ́yìnrìà àbọ̀ wa tún fọ́ jẹ náà nìkan. àwọn ilé nìkan láàrin wa ní wọn kí ló fi wàdà ìdábà fẹ́ wọn ṣe ní láti ìgbẹ́jọ wàdà ìyàfà lọ́sọ̀ ní ìsìlẹ̀ o wọ́n ti ní ẹgbẹ́ ọ̀dà kìí tẹ̀yà tó pa àgbẹ̀wò ìnáyìntì mo ti nílẹ̀ ní òye ìwọ́n á wò ó mọ́lẹ̀ àwọn àwọn tí ó hàn ní ìtìjọ́ tó wọ́n ìbẹ̀ láàrin wa ní. وكل باك فسيبكى. gbogbo ẹbí máa sọ fún káàsà ọlọ́wọ́ ìbáwọ̀ sí rẹ̀ olú rẹ̀. وكل باك gbogbo ẹbí máa sọ fún rẹ̀. فسيبكى. ẹ lọ́kọ̀ọ́ ìwé ẹ̀wù ìdára pé la ilaha illallah. gbogbo ẹni tí máa sọ fún àwọn àtúntò tiẹ̀ náà. وكل حافر. gbogbo ẹni tí máa gbé kòtò ẹgbẹ́ kí àwa àgbọ̀dá kí ló máa gbé àwọn náà máa gbé kó sáré lẹ́kọ̀ọ́ ni bóyá yóò sì gbẹ́dọ̀ tó yóò sì ní ìdí kó sẹ́. فسيغفر له غدا. wọ́n bá di lọ́dà àgbẹ̀sáré tiẹ̀ náà. وكل غاسل. gbogbo ẹ̀kú wọn náà àwọn bá mi kìíní ọmọ òkú ẹ̀ wá ọmọ òkú ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ tí máa wẹ̀ kú. فسيغسل غدا. agbóhùn náà bá fún dọ́kù àmọ́ wẹ̀. وكل لاقين. gbogbo ẹ̀ tí ẹ wọlé ẹ máa gbé ilẹ̀ àkínlélá ilẹ̀ àkínlélá ẹ máa gbé sí lẹ́nu gbogbo ẹ̀ tí máa wẹ̀. فسيلقن غدا. a sì tẹ̀lé kí nù fún wọn náà ìjọba kan. لأن الدنيا دار ممر. ayé dàbẹ́ ń bẹ̀ yé ṣe fi táwa fẹsẹ̀ rí nìkan wà ń bẹ̀ táwa gbà ní lọ́mọ. a kọjá lọ́bẹ̀. والآخرة دار مقر. ibi tá a lọ pé ní alikiyama ni àgbà ti kú nísìnyí láti bí 300 years àgbà ti kú láti bí 200 years kódà àwọn sàárè mi àmì ẹni àṣìṣe mà. كرمك الله. àwọn afá wọn ti kọrí àwọn afá ti kọrí dáadáa sáyé lọ kì í ṣe bí ìdá wa ọ̀rẹ́ ẹlò ìdá ìbúra wa yìí. ẹ bá lọ wo orí mẹ́jẹ orí òsì tẹ́lómi ìkọ́ kábẹ̀ tí ń bè tó lóun kọrin kéwù. ìwà afá oníṣẹ́ yìí rún náà. أهاليهم بجمعهم يشيعون أهاليهم بجمعهم وينظرون إلى ما فيه قد قبروا. يشيعون أهاليهم
ìjà mọ́rin yìí mọ́. ẹ̀sùn wọn wà dé ká. ìjà máa ṣe ń lọ. Talasisi ogun náà bẹ̀rẹ̀ yìí ogun wọn bẹ talasisi àyìnà àwọn bàbá wọn gbé ṣé bàbá la sọ kọ yìí àrí bàbá la lọ bí igi fúrúùtù wọn la sí àwọn bàbá la lọ sí ẹ wà wọn tá a lọ gbé lórí àwọn ìyá sí wọn sí. وينظرون إلى ما في قد خبروا. àmọ́ wa wo sàárè ìwọlé léyìí àlè léyìí mo dá sí sí ẹni àjọ gbé nu lẹ́nu yóò wá dẹ́rù àwa ni wọ́n gbé bàbá tì kí wọ́n tó sí wọn. ọmọ olódodo kọmíṣánná abdulkọwí ẹgbẹ́ rẹ̀ kẹ́kẹ́ ní bàbá yìí èmi mo jókòó tẹ̀lé kọ̀wé àfàwọn àgbà sheikh adamafari wọ́n jókòó àbábá bàdà wọ́n wá jókòó tì adamafari àbáyé lọ́dọ̀ wa ìwọ̀n àwọn ọmọ níbi náà nù ó wọ́n àti tí mo sì wá sí ẹnu mọ́sálásí níta yìí níjọ́ tí Yunus and Sima rẹ̀ yẹ̀ wò èyí tí bàbá sí lọ kí ló wáyé lọ bàbá ni wọ́n á bọ́ sọ́dọ̀ wọ́n ní mo ti mọ̀ kó rí mi àwọn náà ti mọ̀ kúlẹ̀ kí ló tó kúlẹ̀ olùsí wa ń dé kálukú mọ́lẹ̀ ládùúgbò sábà tó fẹ́ràn ọlọ́run ọ̀bọ̀ irọ́ ni olè lọ́jà. alimọ́tò láyé ràhámù àmìrà. àbá sọ fún olóhùn lọ́wọ́ ẹ mọ tiẹ̀ ní. alimọ́tò ikú láyé ràhámù àmìrà. kò sí tọ́ka pẹ̀lú olórí yóò pa olórí. wàlà màlíkà. kò sí tọ́ka pẹ̀lú ọlá yóò pa ọlá. wàlà gàníyà. àbí ọba ní ọba wọn ni ọ̀yẹ́ kọ́ pa àbátàrà ọ̀yẹ́ kọ́ pa Abíọ́lá. mẹ́rìnlélẹ́bẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ ọ̀nà ẹ lọ wọlé mẹ́rìnlélẹ́bẹ̀. ṣé ààrẹ ní fi ń jòkó rọ́ọ̀bù ní ilé Ifẹ̀ wọn ní wọ́n rọ́ ni. wọ́n wá débẹ̀ wọ́n wọlé ọlọ́run ọjà mo fi ní sísí àjà èmi làkọ́kọ́ ẹni tí màá bá kọ̀ mo fẹ́ràn kí n rí mo wá sọ fẹ́ni tí ń sọ gbogbo ẹ̀ fún wa ọ̀gá come this is wrong gold yes ọlọ sí àtúntò bí kẹ̀kẹ́ wrong gold bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kábí tó ní ìlú ọlọ́jọ́ wa. ẹ jẹ́ wọn ẹ wá wo mọ́tò ọlọ́wọ́ ní ẹ ti fi mọ́tò sí báyìí pangolo láti ìyá yín tí jọ́ǹṣà alóore bá ti yà bá ń bọ̀ lọ́dà báyàwó ní mọ́tò ní mọ́tò bẹ́ẹ̀. wọ́n sì wá tó láti àyà ibi lọ yí kọ́nà ní àfàwọ̀ àgbà àbùrọ̀dákẹ́ àdúrà àgbà níta àwọn ọlọ́run lẹ́yìn tó bí mọ́tò ní mọ́tò lọ́wọ́ masjid òfin fọ̀rọ̀ kàmí ẹgbẹ́ lọ́rọ́ fẹ́ gbogbo ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń bàjẹ́ lọ bẹ́ẹ̀. ìwọ́tọ̀ wa gbọ́ máa yé mi kí ni bẹ̀rẹ̀ ara yìí wọ́n sá yé lọ bí ọ̀sẹ̀ a single person kò sẹ́ńdọ́ lẹ́nà lé wọn máa tí wọ́n fi sè ọ̀rọ̀ tayọ kẹ́ dáwọ́ àbá wọn dára sínú ilé wọn wá sí síta báyìí lẹ́nu ọ̀nà lẹ́yìn ìrébè nǹka. wàlà gàníyà. àwọn arí gbogbo ẹ̀ ẹ̀ jáwọ́ gbọ̀ngàn làwọn àtọ́rọ̀ kọ́kẹ́ kọ́kẹ́ ẹ̀ bí wọ́n sì gbọ̀ngàn làwọn àlè sí ní àgbàdá ẹ̀ lọ sọ̀rọ̀ wọn ni ọkùnrin ọlọ́run ọba ti kírun tó tó wákàtí márùn-ún ọ pàdé ọlọ́run bí o ti dá a. wọ́n lọ yẹ ní ìyànà ikú ni mo ti ju olówó mọ́ pa. wàlà wọn sílẹ̀ àràhàn. ẹni tí ń dábí ṣe tí ọ̀jẹ̀ bí ọfọ́ kò jẹ́ bí ọ̀dà àbú bàbá tó kìíní pẹ̀pẹ̀ ní bọ̀ wá yẹ gbẹ̀rù nípa. wàlà kọ̀tìwà. ẹni tí ń ṣe dákun ẹbí mọ́ pa. lẹ́nà lọ́. ìbéèrè mi ọlọ́run ní gbé. azalali. o lè kéwú ju rasaki tó bá wọ náà yóò sì gbé nǹkan fún rasaki. ọ̀ọ́yà àwọn àmì orílẹ̀-èdè tí bá ń sọ̀rọ̀ ní pípa sọ́tò lè ká bó ti ní kéwù èyí ká ló wọ́n wá sí láì. ọ̀rà òun ò tún máa ké yóò tún máa jìtá ọ̀rọ̀ mi ò sí fún nǹkan sí. mo pè é léyìn rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ti ṣe mi
ẹ̀wọ̀n gbogbo àdúgbò yìí. Òun mú lè gbà wọ́ ọ̀gá àgùnmọ̀tẹ́ wá ní àfáwà sọ ìbò ìbàyà ní ti sọ pé sọ ìbò bẹ̀rẹ̀ sọ ìbò lásán wọ́n kàdá àfáwà sọ ìbò wọ́n sì ju ìdábà wa. Gbogbo èèyàn tó lọ́wọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún ìwà abìnrin ara ní a máa dára àdìfẹ́ ní ọba wù. Ó ti kéwú tó wọn òbí oṣù súná lábẹ́ òyìn rí. Ọ̀rọ̀ ọmọ kéwú gan. Ọ̀hún àmọ́ ṣe súná kó pé àbá mi ẹ̀rẹ̀ ìdájú. Àrùn sẹ́yìn. Lẹ́yìnsà àbáwọ̀ ìbàyà lẹ́yìnsà fún mi nàbí yẹ mọ̀sálù. Gbogbo ànábì ọlọ́run kọ́ ló jíṣẹ́. Ọ̀yà àwọn òjíṣẹ́ lọ́tọ̀. Gbogbo àfa àkọ́ni òjíṣẹ́ wá sí. Ọlọ́kọ̀ bí wa oyè sì rí. Ṣé ẹ̀ láwọn àgbàdo sì rí? Èmi wọ́n sẹ́yìn lónìí ni. Kábàá kí n wo kiri kúrò lọ́wọ́ bá tán àfa mi. Ẹ lókè lórí ìlú. لأن الله أذل الإنسان بالموت. Torí wọn náà yẹ ìyá àwọn àmì ẹ̀rẹ́ wọn, wọ́n yẹ ìyá wọn pẹ̀lú ikú ni. Ọlọ́run fi kú rẹ̀ kì í wá ní. Bàbá ní ikú ni. Ọmọdé mo sì mẹ́ẹ̀ẹ́dọ́ pa. Ikú yìí náà wá ní. Ọlọ́run ọ wá fi kú rẹ̀, ó fi pa bàbá tó bí àfa sọ ìgbà yà. Ikú rẹ̀ lọ́rùn fi pa bàbá. Alhamdulilayi. Ẹnì kan bẹ́ẹ̀ nínú wa ìbá tó wà. Ẹni ọlọ́run ní ọ̀jẹ̀ àmọ́ òun náà ọlọ́run bá ṣe tíṣà òun náà mọ̀ rẹ̀ lọ́wọ́ láàrin wa ní. Báwa láàkè tá a kè ní sí òun náà tó bá wa kè ẹ̀wọ́n tó wọ́n ti ń ké ọ̀ ẹ̀ tó wá bá wa kè. Sẹ́ni ló bí àfa sí ọ̀hán sí rí ni. Àtúntà àfa kéré kí sẹ́wọ̀. Àyìn wọn tó bẹ̀rẹ̀ láàrin wa. Odidi èèyàn ni wọ́n kún. Ìbàdàn Nàìjíríà. Nàìjíríà ọmọ Nàìjíríà àṣì ayé wa a kàn sí orílẹ̀-èdè wọ̀ ni èèyàn pààyàn ọwọ́ ni ìfun ni ẹ̀dọ̀ ni ọmú ni gbogbo ẹ̀ ni ẹ̀tún wa ń ké olóhùn àbíìbì ẹ̀wẹ̀ orílẹ̀-èdè rédèrèdè ní China lọ́dọ̀ Kim Jong ní Korea wọ́n bẹ ní House of Assembly wọ́n ń sọ̀rọ̀ ọdún wọn lọ́wọ́ ọ̀kan sì ń tòjú ẹ̀ Kim Jong sì wò president yìí kéré yìí lóṣù ẹni wọn lọ wá ní ìsinmi ó ní ẹnu ẹni méjì wọn sì gbọ́dọ̀ wọn sì lọ bẹ́ẹ̀ ni wọn yà sọ̀rọ̀ olúwa láwọn ọmọ wọn bọ̀ lẹ́yìn wọn náà wọn sùn. ẹnu àwọn ọmọ àtẹbí ni tiwa àwọn ọmọ ẹni ilẹ̀ àgbàlagbà bí ọ̀dọ́ àbẹ̀rù oorun àwọn ọmọ ìyẹn wọn sùn wọ́n ìgbóni àtọ̀ ní àwọn ọmọ àtẹbí ẹ wà kọ́tà àkówó bẹ́ẹ̀. Ẹlẹ́bẹ̀rẹ̀ Allahu Akbar. Allahu Akbar. Mo wá ní àfa wa. Akramakallah. Àfa sọ ìgbà yẹn. Wala takun lima tasma. Ẹ bá ń gbọ́ ní ìtẹ́ ìgbọ́lọ̀. Ẹ bá mi sọ. Ẹ máa bá ti yẹn. Bẹ́ẹ̀ tí ń ṣe ni ẹ máa ṣe. ولا تسمع شخص الويان ولا تسمع ما يقولون الله أكبر وبالفراوي ọjà tí yín ló ti dá fún yìí ẹ̀yin ni gbogbo àyè wá wá bá a sì ń tẹ́ wọ́n láti jẹ́ òní inú. Àwọn àgbàlagbà àwọn ìlú ni wọ́n jòkó yìí àwọn àdórin àwọn ọlá àwọn wọ́n jòkó yìí. Kọ̀tà gbogbo wa ṣe dáadáa ni dáadáa bàbá ló mú àfàsọ ìbàyà ní jáde lára wọn àti gbogbo ọmọ bàbá. Àfa àfàsọ ìbàyà ni wàkàmà wòlíńdà báàkì wọ́n ti di lọ́nà tẹ̀ sọ fún. أما والناس حولك يضحكون سرورا gbogbo ẹni tí mẹlẹkẹ bẹ̀rẹ̀ alùpùpù ọlọ́run àdúgbò wa àwọn bímọ ṣe pé ẹ̀rín náà máa rí wá pàdé wọn. àwọn ọmọ mọ̀ sùn. ẹni tó máa fi máa sunkún táwa fi wá rẹ́rìn pàdé ẹ̀ ẹkún tó máa sun
ọ̀fọ̀pamọ́ fún wa ẹnjọ́ tó bá jáde láyé àwa náà wá sí kí ni àwa náà wá sọ. wọ́n mọ̀ rẹ́rìn rẹ̀ ọ̀rọ̀ nǹkan wọlé ìsìn wa lára àfàsọ ìlú ọ̀yá ọba tí ó fẹ̀yìn bàbá mi láti 1972 mo ti sin bàbá mi ọlọ́run tí ó fẹ̀yìn wọn dààmú mi ọlọ́run mọ́ fẹ̀yìn tí yín náà dààmú. Àmín. ẹlòmíì kú tán àwọn èèyàn lè lọ tí bàbá rẹ ti kú báyìí àdáwọ̀ ní sùn á dààmú ọlọ́run ò ní sílẹ̀ fún mi. Àmín. ẹ̀sìn ní kan àbùkù. Àmín. ọ̀la afẹ́fẹ́ àwọn àlùfáà sọ ìbàyá ní ìrìn àbùkù kì í sì sọ̀rọ̀ àbùkù. ẹ̀sìn ní rọ́mọkéwù ẹ̀ka tí wọ́n wá tan námọ́rí tí wọ́n ta kọ́tìnì ń dùn sẹ́yìn. wọ́n máa bá àfáà kínní ẹ̀ẹ́lérí lọ́jọ́ sọ pé كما تقول. كما يقول ẹ ti wà mú kẹwàá ládùúgbò rí ní Ìlọrin ní Nàìjíríà lálágbàdo ọ̀rọ̀ tó ṣe tó ṣe fún. oore ìlú àwọn wa ṣubú lura wọn ni. Inshallah. Àmín. ẹni wá sáámi ló ṣẹlẹ̀ fáwọn náà. Àmín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa mọ wọn lọ lè kí o ẹ máa lè kí o dábàá fọmọ yín sí o ẹ máa fà wọlé fọmọ yín sí o gbogbo ẹ ti jàǹbọ o àáfà mi ń ṣe eré o àáfà mi ò gbádùn o ntọ́lọ́wọ̀n sọ làáfà mi ń sọ o ntọ́lọ́wọ̀n òwí làáfà mi ń wí o ẹja màbí tá máa wọn wá lọ o àáfà sàdúró jí kọ́lọ́kọ́ rí o Karamakallah. ó ní ìwọ bá fọmọ sórí èèyàn وخالد ó ní ìwọ bá rúkọ mọ́ yàn. إذا خالدت كل موفق ọba arúgbó mọ́ yàn àwọn olórúkọ mọ́ ẹni ọlọ́run ti fi ṣe kòńgẹ́ ní orúkọ mọ́. من العلماء àmọ́ àfa ọ̀sẹ̀ wọn máa yá mi ngbọ́dọ̀ máa yín lórí ọ̀rọ̀ bàbá lágége ni ngbọ́dọ̀ ọ̀rọ̀ àdájẹ́ àgbà ni àmọ́ mo kọ̀ ládùúgbò ní ìsìn ọlọ́kọ̀ sàmì ẹ sì máa wo àwọn òun làwọn ọmọ máa bá rìn ẹ̀yìn òbí ẹ̀ máa wọn máa wo làwọn ọmọ máa bá rìn gbogbo ẹ̀ tí wọ́n ládùúgbò ní ìsìn àwọn ọmọ ìyá wa aláàké gbàdúgbò wọn wà o wọn kọ sọ àpẹ lọ́wọ́ wọn o àwọn ti sọ ikú di pákó bẹ́ẹ̀ ti bẹ̀rù ikú táwọn bẹ̀rù ikú lójijì nísìnyí wọn kò lè wọn ní bàálùkà wọn ní English gbogbo ẹ wọn ní kọsádùúgbò tí wọn sí ẹ lọkọ bá wa sàánú wọn kọ bá wa fún wọn mọ̀nà ilé yìí ti wo káàkiri àwọn sàdúrà ni torí wọn ti rìn ìsúkudu sínú ẹ wọn ti ní déètì tí wọn kó láyé ti wà àwọn àbíkú àgbà ni ọmọdé alọmọ láàrin wọn yóò sàmọ̀nà ẹ̀yìn náà tó ń bọ̀ ló wà ná. Azar ẹ̀rí kàjọ́ ọ̀gá tọrọ fún bàbá àbíkò sí.